máa gbọ́ ẹ ti máa gbọ́ páláyọ̀ kan ṣọjọ́ bí. ẹ ti máa gbọ́ ẹ ti máa gbọ́ páláyọ̀ kan ṣọjọ́ bí. ẹ ti máa gbọ́ ẹ ti máa gbọ́ páláyọ̀ kan ṣọjọ́ bí. ẹ ti máa gbọ́ ẹ ti máa gbọ́ páláyọ̀ kan ṣọjọ́ bí. ọlọ́jọ́ ibi tó ń di ṣóun ni mo bá ròde. ọmọ àbáláyé ní ṣọjọ́ ibi o. ọmọ Folorunso ọlọ́run bẹ̀ lẹ́yìn rẹ̀. ọkọ àdúrà rẹ̀ yóò máa gbà. bàbá àjọlá olúwa níṣó. àwa ẹkú mákẹ́tà ní rédíò nàìjíríà. ẹ ti máa gbọ́ páláyọ̀ kan ṣọjọ́ bí. ẹ ti máa gbọ́ páláyọ̀ kan ṣọjọ́ bí. fún ìláàfin mo tuntun dé sí gbàgede. wíwá mi tòní kì í ṣe lásán o. àrídùnnú wọn ní ìlú EKITI àríyàngàn gbogbo nàìjíríà pátápátá ní ṣọjọ́ bí fún tòní o. Mr. Folorunso Anthony Foluso ọmọ àbáláyé President Crystal Club ti ìlú EKITI. àkọ́kọ́ náà mo bọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó dá ẹ̀mí rẹ̀ sí o. mo tún bọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mi òkè fúrú àkàndá ènìyàn tó fi ọ́ dá láti wípé kó o máa ṣe fún tọmọdé tàgbà. fi dórí ikún ìláàfin gbogbo wa ló kọ́ mọ́ra. ẹ̀gbọ́n mi ò ṣe ọmọ àbáláyé Folorunso Anthony mo dúpẹ́ oore. torí bálágbẹ̀dẹ bá lóun ò rọrin mọ́ èyí tó ti ṣe sílẹ̀ kò ní parun. akọni ọkùnrin akíkanjú ọlọ́pọlọ pípẹ́ mákẹ́tà àti aní rédíò nàìjíríà. Folorunso ọlọ́run ọba mi ní ṣọ́ látòdì ọ̀run wá. ó délé ayé tán ó wáyé àdúrà tì ọ́ gẹ́gẹ́ bí aya. ẹkùn ọkọ òkè olówó orí àdúrà alábàjọ làdúrà rẹ ṣe ń gbà. ọlọ́run yá àdúrà tì ọ́ tán ó tún wá sọ wípé kó o mọ̀ jọlá olúwa lọ. ọlá rẹ ò ní tó o. òkè lẹ́múrú sí ọlá rẹ kò ní lélẹ̀. ojoojúmọ́ ní ṣẹ́fúṣẹ́fú fi ń ṣajẹ́ o. bàbá àjọlá olúwa bàbá àfọlárìn mọ́ rìn nínú ọlá. bàbá àfọláyàn mọ́ yan fanda lọ ní tiẹ̀. ó ti dọ̀pọ̀lọ́ tí yan fanda níwájú ẹlẹ́gùnsí tẹ́lẹ́gùnsí ò gbọ́dọ̀ yí látà. iyòókù ìláàfin ó yá lulẹ̀ra lùsì ọ̀rọ̀ Foluso òwú ọlọ́mọ òsì ọ̀rọ̀. ọmọ tó kó bọ̀ mọ́ síbì kan ni. ọmọ ṣẹ́wà yókè umarọ̀. fún ìláàfin ó débí ìjànà lulẹ̀ àbárẹ̀ àbáláyé. owó ti kàrẹ́ lọ́mọ olúmọ̀gún ìjànà mọ́jọ kan ti gbọ́ nídè káàlẹ́ ọ́nẹ́ oníróróró. ọmọ orí mi ṣojú mọ̀nàkan ó dérí egúrú bọ́ ṣòkòtò péńpé òjà. ọ̀kàrẹ́ o ọmọ olúmọ̀gún ọmọ akin. ọ̀yá mo tún fẹ́ délé ìyé kò bí ọlọ́mọ. èyí ni èyí ọwọ́ àtúlù EKITI. owó ti kàrẹ́ lọ́mọ wá ọmọ ẹkùn láòfin. ọmọ mo rúbọ kéye rẹ̀ yá dúpẹ́ àná. ọmọ ìyá rẹ̀ rúbọ kéye rẹ̀ yá dúpẹ́ àná. ọmọ egungun gbéra nídìsùn ìpèsè kẹ́lá òfin. ọmọ àbáláyé kó pẹ́ o. aya rẹ̀ ọ̀rẹ́kẹ́lẹ́wà awẹ́lẹ́wà Mrs. Prayer Anthony ó ní kí n mọ kí ọkọ tó fi ń ṣàdúrà fọ́kọ. àwọn ọmọ rẹ̀ wọ́n ní dádì kẹ́ẹ̀pẹ́ o. wọ́n bá wá bẹ̀rẹ̀ wípé talákéwì àrà tí ń pèdè àrà kún ìláàfin lèmi jẹ́ o. ẹ dákun ẹ pè wá ká wá bá yín gbáyẹyẹ yín lárugẹ. ẹ ti máa gbọ́ páláyọ̀ kan ṣọjọ́ bí.